padà sórí ètò bàbá ètò lórí Orísun gbogbo tó ń wò mí nínú ilé Alhaji ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àwọn tó máa ń wo ìràwọ̀ ṣé ìràwọ̀ kò kí ń jẹ́ kí èèyàn sáré ní pẹ̀lú tó máa sọ fún èèyàn wípé ìràwọ̀ ẹ̀ ò dáa ṣé kò ní máa lé ènìyàn wípé ìràwọ̀ mi ò dáa báwo ilé ìwé gbọ́dọ̀ dáa wá fi erege. ẹ rí ìràwọ̀ ẹ rí pé ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ ìgbà mẹ́ta náà ní ìgbà láyé ó lè ṣeé ṣe kó jẹ́ pé nínú ìgbà tí ìràwọ̀ ẹ̀ mú ó lè má já sí àárọ̀ fún ẹlòmíì àkàn máa kánjú ìkánjú yẹn gangan kò dẹ̀ ran kankan nítorí pé orí táyé ó yàtọ̀ sí kọ́hìndé ẹ wá rí ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú òfò kálukú wa ru nínú àwọn ìgbà tí ìràwọ̀ bá gbé jáde fún yàn àfikọ́ lọ ní sùúrù o nínú ìgbà yẹn gangan inú òun náà fi ní sáré yà kó sáré kó sáré mọ́tò kó lọ kọlù kẹ̀kẹ́ ikọ́ àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àyànmọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú kádàrá àti àyànmọ́ yìí èèyàn bá wá ní òun fẹ́ tún ṣe nígbà tí èèyàn bá ti wà tọmọ iṣẹ́ tó yẹ kó ṣe tó ń ṣe níyàn bá ti wà tọmọ irú aṣọ tó yẹ kó wọ̀ tó ń wọ̀ níyàn bá ti wà tọmọ irú ìwọ̀ tó yẹ kó fi kí ẹgbẹ́sí ayé àdá níyàn bá wá ní òun ò ní mọ irú àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ fún wípé èèyàn ń lo àbáyàjẹ́ sí èèyàn o èmi sọ̀rọ̀ àjẹ́ nínú star ntẹ́mi máa ń sọ náà ni bí kádàrá ṣe wí àti àyànmọ́ ènìyàn àti tó bí ilé ayé ẹ̀ òun yẹn gangan òun ni ìràwọ̀ wí lọ́dọ̀ tiwa ìràwọ̀ wíwò kì í ṣe nǹkan ẹbọ òǹkà ni àwọn àfáà àwọn náà wọ́n máa ti ń jẹ́ ìsáàbì yìí òǹkà ní ń jẹ́ bẹ́ẹ̀ tí èèyàn bá ti wá mọ òǹkà ẹ̀rí pé àwọn tí ń pè wá láti ìlú Kánò Kaduna Sokoto Zaria bí ẹ ṣe ń pè wá yẹn á ní kí wọ́n mú ọjọ́ bí wọn àtìgbà tí wọ́n bí wọn á ní kí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n bá fi ránṣẹ́ sí wa á wà máa sọ ìràwọ̀ yẹn fún wa bí ẹ pé à ń wò wọ́n báyìí ìhun kàsábì ayé wọn là ń wò ní là fi ń mọ ohun tó ti ṣẹlẹ̀ rí ohun tí ò ní ṣẹlẹ̀ èyí tó yẹ kó jẹ́ ìwọ̀ wọn tàbí tó yẹ kí wọ́n lò tàbí ohun tó yẹ pé wọ́n dálẹ̀ nínú iṣẹ́ òǹkà ní kì í ṣe pé bóyá èyàn lọ kúnlẹ̀ tí ẹbọ lọ́rùn èyàn lọ kúnlẹ̀ tí òòṣà lọ́rùn torí mi gbà nínú Ọlọ́run wípé Kùránì Kẹrim Ọlọ́run ló fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam ibi tọ́lọ̀ ń bá dẹ̀ fẹ́ múra kálukú ṣẹ́ iná ní ọgbà jẹ iṣẹ́ tó rán mi Najimudeen ni ọmọ Anifowose mi ò ní wọn ò lè jẹ́ Ọlọ́run mọ̀ yọ mi nígbà tí Ọlọ́run bá tí yọ mí níṣẹ́ mi ò ní kí ìyẹn ṣẹbọ rí èmi náà ṣẹbọ rí èmi náà ṣe kódà omi tí à ń fi ṣe àdúrà fún yàn omi múmu ní omi inú ke ìwọ náà bá ti wá rí gbé àti ṣàdúrà àti tẹ ọmọ yìí pé ayé adùn ló ti ní nítorí ẹ̀ ni mo fi sọ pé nítorí ọ̀n bá rán kálukú ọmọ ń dàbí pé bó ló ṣe ń ṣe Ọlọ́run ló fún wa ṣe kì í ṣe agbára o mo kí gbogbo àwọn àlùfáà mo dẹ̀ kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ èmi ọ̀bẹ nìkan ṣọ̀tá Ọlọ́run ló rán mi jẹ́ èmi mo dẹ̀ ń jẹ́ fara ayé. Ọlọ́run máa fún ọ ní ṣe. Àmín o. náà mo fẹ́ ká sọ̀rọ̀ nípa bí ẹ̀dá ṣe lè rí ògo ẹ̀ lò kí là ń pè ní ògo gangan kí ló ń jẹ́ ògo. ẹ ṣe ẹni tí ń jẹ́ ògo ó ní ìtọ́lọ́mbà ti kọ́ mẹ́dà tó wá rí ògo yẹn lù iná là ń pè ní kádàrá tó lù wá kọ́ mọ́ọ̀yàn wọ́n ní ayé lè fa kéde kan sẹ́yìn kádàrá wọ́n lè fọwọ́ aago sẹ́yìn wọ́n lè pa kádàrá dà ẹni tó bá láyé òsì ẹ lọ́gọ́ o èèyàn tó bá láyé òsì ẹ lọ́gọ́ pípa ayé ń bẹ tó gbé nínú ayé tá à ń gbé ìgangan àwọn èèyàn inú ẹ̀ la burú jù ẹni tó ń ṣe rere tọ́mọ tó ń ṣe rere aya náà ní kí ló ń ṣe ẹni tó ń ṣe bí òun náà máa sọ pé òun ṣe rere tẹ́mọ̀ Ọlọ́run náà dẹ̀ sọ yí pé tọ́ba nà kàkà sí yàn alíjẹ nzáhùn lè nzán ìlàlẹ̀ ìnzàm fọkàbí ayé àlá ìrọ́bùkù máa ń tukẹ́ sí báyìí mọ̀ pé tí wọ́n bá ń gbàdúrà pé kò yẹ ẹ́ tọ́ọ̀bá rẹ̀ ní tọ́yọ̀ ọmọ nígbà náà ló tó gbà wẹ́yẹ nígbà náà ló tó gbà tí wọ́n bá rẹ̀ ń tọ́yẹ tó wá yọ̀ mọ́ tí èdè kí ni ń rí kí ni ń zọ tó ń sàn pẹ́ gan tọ́lọ̀ ni ó dáa Ọlọ́run ti ní ó dáa
pẹ̀gàn lásọ méjì tẹ́lẹ̀ pé lásọ agán ní ma wọ́n tó ń pẹ̀gàn yẹn ojú kan náà lọ wà wọ́n máa pẹ̀gàn tiẹ̀ nítorí wípé ìtọ́nà bá ti ṣe ẹ̀dá kò lè yí padà bẹ̀tì yóò wà pẹ́ kó tó lè rọwọ́ mú ìyẹn ni a fi ń ṣàdúrà àdúràhù sẹ́fùlì mọ́mí ìjà ni àdúrà jẹ́ kò sí tí ò lè bẹ́ẹ̀. ṣèmú dúpẹ́ ẹ̀kọ́ òun látẹ̀kan àgbà yẹn àdálẹ́ ẹ̀ ní dàgbàyà. àmì o. now ẹni àdúrà ló máa ń gbà agbára kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ káàkiri iná ti lọ bá àwọn aládùúà tó jẹ́ wípé ẹ̀tẹ̀ náà bá bọ̀ ń bẹ̀. báwo la máa ṣe wá dá àwọn tó jẹ́ wípé wọ́n ní ẹ̀mí Ọlọ́run dáadáa nínú báwo la ṣe máa dá wọn mọ̀ tá a máa mọ̀ wípé eléyìí o kò ń ṣe onírọ́ o eléyìí o kò ń ṣe fọ́wọ́n aná o eléyìí o èèyàn Ọlọ́run ni. wọ́n wá ní ẹ̀ tó bá lòun dé irú bí ọbẹ̀ tẹ̀ náà nítorí wípé àgbáyé ló ń wò wáyé kódà tó bá ti ṣe fún wa. ẹ̀yin náà mọ adúrú ìpè tẹ́yin náà ń gbà lójúmọ́. ẹ ṣe níbi wípé tó bá ti ṣe rí gẹ́gẹ́ tó ti ṣe wọ́n wà náà rí kò lè débí yìí nítorí pé Ọlọ́run ní máa ń yànyàn torí kéèyàn fẹ́ ọ̀sẹ̀ ara ẹ̀ kó ní mo fẹ́ ṣàṣìṣe iṣẹ́ kan tá a bá yàn díẹ̀ bá ṣe pèsè ẹ̀ ni kò ní pẹ́ díẹ̀ jùlẹ̀ nítorí pé mú kí ni kò ní yé ẹni tó lọ ń bá rán níṣẹ́ ẹ wo bí ayé ṣe ń fi mẹ́ bí ẹ ṣe ń fìyàn tó bẹ́ẹ̀ pé Ọlọ́run ò rán wa ni á ti sáko díẹ̀ because ẹni tó ní kí n kú ní ìsìn tóun rere fún rẹ̀ ni Ọlọ́run náà dẹ̀ rí i pé mi ò ṣe bí mi ò ṣe kà mi ò try ibi tí mò ń gbé yẹn náà tí ètì ni mo ti débẹ̀ tẹ́rí nǹkan tí èèyàn bá ń ṣe tọ́lọ́ ń bá ń lọ́wọ́ sí i ọ̀tá dìde sí i tọ́lọ́ ìwọ náà lọ́wọ́ a máa bẹ lọ́run pé Ọlọ́run o ṣàánú mi dúró tì mí o tó gbé kò sẹ́nìkan kì í ṣe pé ànábì lọ kó àwọn ológun mọ́ra kódò tó ní kọ́ máa ṣe ilé ayé èmi náà ìsọ̀rọ̀ ni mo béèrè fún ibùsùn mọ́ wàhùwà àlejò azim ọba tí sọ ẹrú ní kọ́ máa sọ ẹrú kọ̀ọ̀kan wa sórí gbogbo tí èèyàn bá ti ń ṣe láyé yìí tó bá ti jẹ́ pé òdodo ni àfi kó múra sí i kó máa ṣe lọ nígbà tó bá yá Ọlọ́run ò fi hàn sí ayé pé ìtẹ́lẹ̀ yìí ń ṣe yìí o òdodo mo sọ fún wa pé gbogbo àìsàn ló wà nínú Quran tó wo àwọn àrùn sàn Quran tẹ́rí yìí ìwòsàn ni àwọn àbábẹ́ bá rí àwọn tó mọ bíbélì gidigidi yàtọ̀ fún wípé bóyá èèyàn ń lo fèkì o àwọn tó mọ sáà ìwòsàn náà nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ìgbàgbọ́ ni kí èèyàn mú débi tí ń lọ tó bá ti rí ìgbàgbọ́ mú débẹ̀ gbogbo tó bá ti mo fẹ́ sọ kíní kan o ní ìjẹta oníjẹta yìí níbi tí ẹ̀rù Ọlọ́run bà mí ẹ̀rù Ọlọ́run bà mí o gbogbo ohun tó bá pinnu lọ́kàn rẹ̀ kò ṣẹ̀dá tó lè dá dúró rárá. nǹkan tèmi. ẹ̀rù Ọlọ́run bà mí. ẹ má bà mí kọ́ tèmi torí ẹ̀yin kan tí mi bá yín kọ́. ẹ dákun o. ẹ̀rù Ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò ṣẹ̀dá tó lè dá dúró. èwo lè fa nínú èjì tàbá ní mùsùlùmí àti kìrìsìtẹ́nìtì ọmọ bàbá kan náà ni wá àwọn èèyàn ni wọ́n kàn ń ṣe tó wù wọ́n o. ṣé yéé sìn yìí torí pé èmi tí mo jókòó yìí around 1985 wọ́n á lọ sí Jerusalem. mo gbàgbẹ́ wọ Maka ìgbà tí wọ́n wá wọ Maka tí wọ́n á dé Jerusalem mo rí i wípé ogun tọ́lọ̀ ń wí fún Ànábì Isa alayhi salatu wa salam gbogbo ẹ̀ náà ká lè rí i pé Ọlọ́run ń bẹ náà ni awaluha tawhidi asalatun somansiyamu badahu sakatu wajibeti layi mustatai sakanleti bi ajara fil bakai. nígbà tó lọ ní òpó márùn ló fún Islam nínú márààrún náà ó náà ibẹ̀ yẹn náà wà nínú ìsìlámù nígbà tó bá ti lọ mọ Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run náà mọ̀ wọ́n pé Ọlọ́run ló rán wọn níṣẹ́ ìránṣẹ́ ìgbàgbọ́ wọn ó náà láfi lè ráyé gbé ìránṣẹ́ láfi lè ráyé gbé wọ́n ní kó tẹ̀lé Muhammad ó ní èwo ni ò lè fọwọ́ ò lè fẹsẹ̀ ò lè fojú ò lè fẹ́ kíníkan sọ́sàtẹ̀lẹ̀ Jésù àbí bó bá ti yẹ̀ ní méjì yìí ó ti bọ́ sí tèṣù
ọlọ́run dẹ̀ ni ẹ má ṣe bọ pẹ̀lú èmi ọlọ́run ẹ gbà mí gbọ́ ẹ mà mí lọ́lọ́run àwa lò hátà òhèdè àṣàlà ẹ má kírun o torí ọ̀rọ̀ tá à ń sọ lọ òun náà ni pé gbogbo ẹni tó bá ti mọ̀ pé ọlọ́run ni ẹ̀rù ọlọ́run bà mí ẹ̀rù ọlọ́run tó bà mí ni pé níjẹta yìí wọ́n wá ní àwa bá ṣe kí àyílà tán làwọn ni wọ́n kàn alájẹ afẹ́rí wọn ṣé wọn tí mo dẹ̀ ti sọ lórí prógámù kan pé àwọn èèyàn rẹ́gísítà lórí 1000 àwọn míì tó wá ń béèrè lọ́wọ́ mi pé rẹ́gísítà yìí kọ́ àwọn míì ó tún sanwó ràwọ̀ wíwò ó jẹ́ 2000 naira kéèyàn ó mú wa wọ́n sọ pé àmì àti ẹ̀sọ̀rọ̀ owó. ẹ wá ní sùúrù bàbá ṣe rí ọ̀rọ̀ yẹn ẹ máa continue because a fẹ́ lọ sílé agbára gbogbo ibi tó wọ̀ mí nínú ilé ẹ já lọ sílé agbára tí mo bá padà dé bàbá sọ̀rọ̀ ìyanu tán rí yẹn àwọn rí ìyanu wọ́n sọ fún mi ká tó bẹ̀rẹ̀ ètò èmi mo lanu báyìí tó. ìyanu yẹn máa fi kí n sọ. ẹ já lọ sílé agbára bàbá tí mo bá padà dé